kú dédé àsìkò yìí o gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi orúkọ mi kò yí padà Olúwadámilọ́lá ọmọ Adétúnjí ọmọ òkòrè sí àwòrán kó má bàa rẹ ẹrúkẹ́rú àbìlàlà lẹ́nu oko tẹ́mi ilẹ̀ mo bá torí ẹni wá ohun tí mo bá wá ó mà dé torí ẹni lọ. Kí ni ọ̀rọ̀ ìyànjú ti tọjọ́ òní? Ìgbẹ́kẹ̀lé tí àwọn olóyìnbó ń pè ní trust. Wọ́n ní ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Kí ló dé tí ìwọ ò ṣe fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run ọba adániwáyé, ọba tó mọ̀ ẹ́ kẹ́nikẹ́ni kó tó mọ̀ ẹ́? O rò wípé nítorí pé ẹ̀gbọ́n rẹ lówó ó fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ẹ̀gbọ́n rẹ pé ẹ̀gbọ́n rẹ ó ràn ọ́ lọ́wọ́, yóò yọ ọ́ kúrò nínú ìyà, yóò bọ́ ọ tán ìṣòro ayé rẹ. Ọ̀rọ̀ wá yí poro, ó wá ń dá ẹ̀gbọ́n rẹ lẹ́bi. Kò jẹ́ ọ́ ní nǹkan kan nítorí pé ẹjọ́ wáyé lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀gbọ́n rẹ ló tiraka tó fi dé ènìyàn, ìwọ wá ń rò wípé ìgbàtẹ́gbọ́n mi ti jẹ́ ènìyàn kí ló tún kù, kó ràn èmi náà lọ́wọ́ ló kù. Kò kọ́ bẹ́ẹ̀. Wọ́n ní àjùmọ̀bí kò kọ tàánú, ẹni Olúwa bá rán sí ni ló ṣe ni lóore. Àbó ò tilẹ̀ mọ̀ ni ó wá fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ènìyàn ẹlẹ́ran ara. Áwù, fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run kó wá wo ohun tọ́lọ́run máa ṣe nínú ayé rẹ. Bó tilẹ̀ wù kí ìbẹ̀rẹ̀ rẹ kó kéré, Ọlọ́run ó bẹ̀ ẹ́ sọ́ di nílà. Ìgbìyànjú kékeré ilé tí ó wà ní ọwọ́ rẹ tó rò pé kò lè di nílà yẹn, gbìyànjú rẹ wo kó wo bí ó ṣe di nílà láti ọwọ́ adẹ́dá ọba àṣẹ̀dá tó mọ̀ ọ́ tó mọ̀ mí. Má fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ènìyàn mọ́, nítorí pé ènìyàn lè jánikulẹ̀ ní àìpé ọjọ́ àti láìròtẹ́lẹ̀. Ènìyàn ni má fi ṣèbínú tí wọ́n bá já ẹ kulẹ̀. Ọ̀rẹ́ lè jánikulẹ̀, bàbá lè jánikulẹ̀, ìyá lè jánikulẹ̀, ọkọ lè jánikulẹ̀, ìyàwó lè jánikulẹ̀, ọmọ ènìyàn gan lè jánikulẹ̀. Kí ló wá kù? Ìwọ nìkan ló yẹ kó ní ìgbẹ́kẹ̀lé nínú ara rẹ wípé ò lè jára rẹ kulẹ̀. Àmọ́ àwọn tó kù wọ́n lè já ọ kulẹ̀. Ó wá ṣe fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run. Gbogbo nǹkan tó bá ń dojúkọ fi sí ọwọ́ Ọlọ́run, yóò bá ọ ṣe, yóò bá ọ tó, á tó létòlétò gẹ́gẹ́ bí ìgbésí ayé rẹ ṣe yẹ kó tò. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ fún tọjọ́ òní.